ọ̀rọ̀ Yayi lẹ mẹ́nubà nígbà tá à ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ ẹ sọ pé ọmọ Ẹ̀gbá ni Yayi. bẹ́ẹ̀ ni Kéńtà Odùtólú. Kéńtà Odùtólú yẹn ibo lágboolé àwọn Yayi ń bẹ. ilé bàbá pupa la máa ń pè bẹ̀. ilé bàbá pupa. nílé tiyín sílé àwọn Yayi báwo ló ṣe jìnnà síra wọn sí. ilé kẹta sílé àwọn Yayi nílé tiwa. túmọ̀ sí pé ilé kan ló là yín láàrin. bẹ́ẹ̀ni. agboolé yín tẹ́ sọ kójọ ọ̀pọ̀ ẹ̀yin àti Yayi yẹn papọ̀ ǹjẹ́ Yayi ti wá agboolé yín yẹn rí sà. bẹ́ẹ̀ni. gbogbo ilé tẹ́ wá ń sọ yẹn báwo ni ilé yẹn ṣe jẹ́ sí Yayi. kí ló dé tí wọ́n fi wá ń ṣe àdìrẹ́dè nínú ọjà àtòkú sà. inú ọjà àtòkú kọ́ la ti ń ṣe àdìrẹ́ o. àdìrẹ́dè tá a máa ń ṣe inú ọjà Kéńtà la ti ń ṣe. ọjà àtòkú yẹn wá ń kọ́. ọjà tá à ń pè ní tòkù ìlú tó ní ó fẹ́ pé 6 sí 5 ìtòkù tó ń jẹ́ tòkù ó ní nínú ọjà yẹn. àwa Kéńtà a ní. ó di méjì. Ìgbórè ó ní nínú ẹ̀. nínú ọjà àtòkú yẹn náà. bẹ́ẹ̀ ni. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà Gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. wọ́n láǹfààní àti fi ojú àlejò pàtàkì mi kan hàn yín lórí ètò lónìí. kí ló sì fà á tí mo fi fẹ́ gbé àlejò yìí wá lórí ọ̀rọ̀ kan tí àríyànjiyàn àbí kí n pè ní awuyewuye tó wáyé níbi tèmi dúró sí tí mo sì ń wo gbogbo wọn lọ́ọ̀kan bí wọ́n ti pọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nípa Yayi. ọ̀rọ̀ wo ni wọ́n sọ nípa Yayi? kí ni wọ́n sọ nípa Yayi? ẹ láǹfààní àti rojú olóyè Kéńtà Odùtólú. eléyìí kì í ṣọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ jẹ̀lú. ohun tó yé wọn bó ṣe yé wọn sí la fẹ́ kí wọ́n wá sọ lórí ètò yìí. gbogbo Kéńtà tó wà á gbọ́ lẹ́nu àlejò mi lónìí torí pé olóyè ni wọ́n nílùú kan tí wọ́n ń pè ní Kéńtà Odùtólú. ẹ kú ojú lọ́nà ẹ mọ̀ ṣíà ẹ jẹ́ kí fọ́nrán yìí ẹ jẹ́ ó kan Honorable Senator Solomon Yayi ẹ jẹ́ ó kàn wọ́n lára báwọn náà bá ṣáà rí tí wọ́n sì rí ẹni tó ń sọ̀rọ̀ yìí bóyá lóòótọ́ lọ̀rọ̀ Yayi tí wọ́n fẹ́ sọ àbí irọ́ Yayi fún ara ẹ̀ yọ́ mọ̀. orúkọ àlejò mi ẹnu oníkàn báyìí là àti gbọ́pọ̀n ẹ kú ìjókòó sà. ẹ máa wulẹ̀ olóòtú o. mo fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ yín fún gbogbo ojú tí ó máa wò yín atóyè tẹ́ ẹ jẹ́ sà. orúkọ tèmi ni Alhaji Kamilu Sowami tí mo jẹ́ ìkan nínú olóyè ní Kéńtà Odùtólú tí mo jẹ́ òsìn balógun Kéńtà Odùtólú. títí àdìrẹ́ tẹ́ ẹ ṣe lọ ẹ kú oríire ẹ kú àṣeyọrí sà. àwa nìyẹn o. ìyẹn ti lọ ihun tó ń bọ̀ ní ká tún gbéyẹ̀wò báyìí nípa Lísàbí lọ́tún lósì. kò fẹ́ẹ̀ sí gbogbo ọmọ Ẹ̀gbá lágbàáyé tínú wọn ọmọ ọdún pọ̀pọ̀ ṣinṣin Lísàbí ṣùgbọ́n a ṣì ń bọ̀ lórí títí Lísàbí ẹ̀ sà. àdìrẹ́dè tẹ́ ẹ mọ́ ṣe ní ọjà àtòkú yẹn sà. bàbá n tí mo fẹ́ béèrè ń bẹ̀ ni pé ṣé tòkú gangan ní mọ́ organize ẹ̀ ni àwọn wo ló ń organize ẹ̀ tó fi wá jẹ́ pé inú ọjà àtòkú yẹn ni wọ́n ti máa ń ṣe àdìrẹ́dè sà. olóòtú bàbá ẹ ṣé ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi àwọn èèyàn máa ń gbé àwọn ọ̀rọ̀ yẹn sí ara wọn. lọ́nà wo sà. Kéńtà ló ní àdìrẹ. kì í ṣètòkú. ìtòkú kọ́ ló ní àdìrẹ. kí ló dé tí wọ́n fi wá ń ṣe àdìrẹ́dè nínú ọjà àtòkú sà. inú ọjà àtòkú kọ́ la ti ń ṣe àdìrẹ o. àdìrẹ́dè tá a máa ń ṣe inú ọjà Kéńtà la ti ń ṣe kò kí ń ṣe ìtòkú. ọjà ìtòkú yẹn àwọn èèyàn máa ń gbé síra. lọ́nà wo ni wọ́n ṣe ń gbé síra sà. ìtòkú wà lọ́tọ̀ Kéńtà wà lọ́tọ̀ ni. ọjà àtòkú yẹn wá ń kọ́ ìlú wo gan ló ní ọjà ìtòkú. ọjà tá à ń pè ní tòkù ìlú tó ní ó fẹ́ pé 6 sí 5. ṣé ẹ lè bá wa ka àwọn ìlú yẹn sà. mo mọ díẹ̀ nínú ẹ̀. mo mọ̀ pé ìtòkù tó ń jẹ́ tòkù ó ní nínú ọjà yẹn. àwa Kéńtà a ní. ó di méjì. Ìgbórè ó ní nínú ẹ̀. nínú ọjà àtòkú yẹn náà. bẹ́ẹ̀ ni Ìmọ̀ ní nínú ẹ̀. ó di 4. Ìgbèyí náà ní nínú ẹ̀. nínú ọjà kan náà tá à ń pè ní tòkù yìí. ṣùgbọ́n ẹni tí ò bá yé sà ìtòkú la máa ń sọ pé ọjà àtòkú ọjà ìtòkú nìkan la máa fi ń pè á àmọ́ pé ìlú tó parapọ̀ tí wọ́n ní ọjà yìí àmọ́ pé wọ́n pọ̀ tó bẹ́ẹ̀. nǹkan tó fi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ó dàbí pé ńgbà táwọn bàbá yẹn lọ́jọ́ kìíní àná tó kóra àwọn ọjọ́ tó fẹ́ dá ọjà yẹn lẹ̀ ìtòkú jẹ́ inú àwọn tó fi ọjà yẹn lélẹ̀ so ìtòkú náà ṣe ipa ribiribi ń bẹ̀ bọ̀ tí ẹ mọ̀ pé ìfẹ́ náà ni àwọn bàbá wa láyé àtijọ́ ìfẹ́ ló máa ń lò so ìtòkú wà lọ́tọ̀ Kéńtà wà lọ́tọ̀ inú ibi tó ń pè ní tòkú yẹn ní à ń lọ tòkú à ń lọ tòkú ìtòkú lẹ̀ ń lọ ẹ̀dẹ̀ ń lọ Kéńtà. nínú ìtòkú yẹn tó máa bá bẹ̀ wọ Kéńtà. lọ Kéńtà ẹ̀ lọ tòkú ibi gbogbo ibi tádìrẹ mọ̀ wá yẹn pátápátá Kéńtà ló ní. ibi tí àdìrẹ mọ̀ ìlú wà yẹn
táwa kọ̀ọ̀kan máa ń pè ní ìtòkú ẹni kéńtà ló níbẹ̀ sá. bẹ́ẹ̀ ni ẹ ṣáàwó sá. Odùtólú àti Òkèọlá ló níbẹ̀. Apá bí Òkèọlá, apá bí Odùtólú. tá a bá ń lọ sọ́nà ìsàlẹ̀ jẹun, apá ọ̀tún kéńtà Òkèọlá, apá òsì kéńtà Odùtólú. a tún ní lọ́hùn tá a bá ń lọ sọ́nà odò Ọ̀yọ́, a ní kéńtà Géléndé. kéńtà Géléndé tún wà. ìyẹn náà tún wà lápá abẹ́rẹ́ náà. kéńtà gan pọ̀ nìyẹn sá. bẹ́ẹ̀ ni tí gbogbo wọn dẹ̀ ní olórí tún wọn tán ní baálẹ̀ wọn ní ẹyọ kọ̀ọ̀kan. lẹ́ẹ̀kan sí ká tó tẹ̀síwájú sá, oyè wo lẹ sọ pé ẹ jẹ ní kéńtà Odùtólú yẹn sá. èmi ní Òsín Balógun kéńtà Odùtólú. Òsín Balógun kéńtà Odùtólú. Bẹ́ẹ̀. ká wá tẹ̀síwájú gangan sá, a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ Elisabede ẹ kú palẹ̀mọ́ sá. àwa ni sẹ́yìn náà fẹ́ gẹṣin jọ yẹn sá. àwọn kéńtà máa gẹ̀ẹ́sẹ̀ àwọn tó jẹ́ bàbá wa ó ti organize wọn tí mi ò sí nínú àwọn àǹfààní àwọn tó fẹ́ tó fẹ́ gun ẹṣin. olóòtú bàbá. àwọn nǹkan kan wà gan táwọn èèyàn ò mọ̀ tá a fẹ́ kọ́ mọ̀ tàbí tó jẹ́ pé àhesọ ó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí. bíi kí nìyẹn sá. Honorable Senator Yayi, bàbá ìyá wọn ọmọ kéńtà Odùtólú wa ni. ìyẹn Solomon Yayi. bẹ́ẹ̀ ni bàbá tálẹ̀ pé. bàbá tó bí ìyá Yayi ọmọ kéńtà Odùtólú ni. bàbá olóyè ń wọ̀n dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ṣẹ́rí lè tí ẹ tún fẹ́ mẹ́nu báyìí ọ̀rọ̀ ló máa ń bí ọ̀rọ̀ o torí wípé awuyewuye kan ń lọ lórí ẹ̀rọ ayélujára ibi tẹ́yìn tí wọ́n á gbé ọ̀rọ̀ Yayi lọ yìí ṣe mọ̀ pé kì í ṣọ̀rọ̀ Yayi la sọ̀wọ́ ibi tá a sọ̀wọ́ yìí sà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ náà ni sà kákú mẹ́nu bà ibi tẹ́ ẹ gbẹ́nu lọ yẹn sà àwọn èèyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára wọ́n ní Yayi kì í ṣe ọmọ Ẹ̀gbá kò tán mọ́ Ẹ̀gbá kì í ṣe ọmọ Ẹ̀gbá ọmọ Èkìtì ọmọ ibìkan oríṣiríṣi ìgbà tẹ́yìn tí wọ́n sọ ń pé bàbá tó bí ìyá Yayi wípé ọmọ kéńtà ni ẹ ṣáà wò ó sà mo fẹ́ ká fẹ̀bẹ̀ yẹn lójú díẹ̀. ẹ ṣe rí ọ̀rọ̀ tó bá ti ní òṣèlú nínú ó lágbára but nǹkan tá a bá mọ̀ la máa sọ ohun tí a mọ̀ à ní sọ. ẹ ní gbẹnu débẹ̀. Yayi jẹ́ nìkan tí àwa tá a wà ládùúgbò tí wọ́n ti ń jẹ́ ká mọ̀ pé ilé tẹ̀ rí yìí o ilé àwọn honorable kan ni o nígbà yẹn honorable Yayi wà lẹ́kọ̀ọ́ tó ṣe ń ṣe òṣèlú ẹ̀ ní ibẹ̀. bàbá olóyè nígbà tí wọ́n ti ń jẹ́ kó yé yín pé ilé yìí o ilé àwọn honorable kan ni o ó ti ń tó bí ọdún bíi mélòó gbà yẹn sà. wọ́n ní onírọ́ ló máa ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. ẹlẹ́rìí òun wà lọ́rùn. ká sọ̀rọ̀ àná ká sọ̀rọ̀ jẹta. àmọ́ rántí 2009 wọ́n kó bọ́ọ̀ wá pé wọ́n fẹ́ wá ṣe é sí Odùtólú wa wọ́n gbé táǹkì síwájú ilé tọ̀dọ̀ títí wa níwájú mọ́ṣáláṣí. ta ló ní táǹkì ta ló ṣe nǹkan báyìí wọ́n jẹ́ ká mọ̀ pé Senator Yayi ní 2009 lọ́rọ̀ tí mò ń sọ yìí tí àwọn èèyàn tí wọ́n tẹ̀ tí mọ̀ pé ẹnìkan ń jẹ́ Yayi o tó fẹ́ wá gbé igbá òṣèlú àbí tó fẹ́ wá ṣe nǹkan kan lógùn state ni tí Yayi ti ń claim bẹ̀yẹn. so gbogbo àwọn tó ń sọ nǹkan torí Yayi ó wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá renovate family house wọn yẹn táwọn èèyàn rò pé. níbo ni family house wọn yẹn wà. ní kéńtà Odùtólú yìí náà ni. Odùtólú kan náà tẹ́ ń sọ yìí. bẹ́ẹ̀ ni. báwo wá ní ilé àwọn Yayi sílé tọ̀dọ̀ tí ń yẹn báwo ló ṣe jìnnà síra wọn sí. ilé kẹta síra wọn ni. ajẹ́pẹ́lẹ́ kan ṣo ló láyìn láàrin nìyẹn. bẹ́ẹ̀ ni ẹ̀yìn ilé àwọn Yayi nílé tọ̀dọ̀ títí wa. túmọ̀ sí pé fún gbogbo àwọn tí wọ́n sọ ń pé Yayi ò tán mẹ́gbàá kò tán mọ́ kinní kan àhesọ ọ̀rọ̀ ni. àhesọ ọ̀rọ̀ ni. ní 2012 támọ́sù bẹ̀rẹ̀ sí ṣe títì tó fẹ́ wá ṣe títì ọ̀dọ̀ títí wa yẹn. wọ́n ti wọn títì tí wọ́n ti ń ṣe lọ tó ti tòṣèlú bọ̀ gbà yẹn tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa àwọn èèyàn dáadáa nílùú lọ́dìde ihun tó ń jẹ́ Odùtólú lẹ́nì àbí tó ń jẹ́ Òkèọlá lẹ́nì wọn bá ti fàya. kò bá má sí mọ́. wọ́n á wá pé títì ló jẹ́ bẹ̀. wọ́n á ní títì ló jẹ́ bẹ̀. kábíyèsí. àwọn tó ń sọ̀rọ̀ yìí lẹ́nì pé Yayi ò kì í ṣe ọmọ bẹ̀ Yayi ò tán ọmọ bẹ̀ ibo ló wà nígbà yẹn. olóòtú bàbá gbogbo ẹni mo fi sọ ká má sọ̀rọ̀ jù. Yayi ọmọ Ẹ̀gbá ni ọmọ kéńtà Odùtólú òun ni bàbá ìyá ẹ̀. àwọn èèyàn dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní ẹni tó jẹ́ kinní kan ó wá ra lẹ̀ ńbẹ̀ ni ó wá ṣe kinní kan ni ẹni tó bá wá ra lẹ̀ ò kì í nẹ́bì. àwa tá à ń sọ̀rọ̀ yìí a lè sọ pé ẹni báyìí ẹbí Yayi ni. àwọn ẹ̀gbọ́n Yayi pọ̀ o bọ́ máa ń pe ẹ̀gbọ́n Yayi kan ní pápá kò síbi tí Yayi lọ tó bá ti jẹ́ ọ̀rọ̀ fámílì àbọ̀rọ̀ àwọn òṣèlú ẹ máa rí pápá níbẹ̀. àmọ́ ẹni tó jó lórí ẹbí ìyá ẹ̀ nínú ilé yẹn. nígbà tí wọ́n ń kọ́lé yẹn recently tó ń kọ́ tó ń ṣe fàndé tó ń ṣe
kò ń ṣe Yayi ló wá bá wa lù pé àwọn fẹ́ kọ́ ilé gbogbo ẹ̀tọ́ tó máa ń ṣe sílùú kò ṣe Yayi ló wá sọ fún wọn, àwọn olórí ẹbí wọn ló wá bá lù pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí, àwọn fẹ́ relocate ilé wọn. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ nínú àjẹ́ndà wọn pé àwọn ti fẹ́ ṣe ilé yẹn ó ti pẹ́ ní pé bọ̀ nítorí ìpalára tá a ní díẹ̀ nílùú Odùtólú nítorí ìgbà tí wọ́n ń ṣe títì làwọn fi wo pé káwọn old kíjọba àná yẹn kó lọ tán, pé káwọn kọ́kọ́ dúró ná, káwọn dúró ná kíjọba àná yẹn lọ tán kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ihun tí ẹlòmíì tí wọn ò bá mọ̀ kó máa sọ, ihun táwọn dẹ̀ sọ lórí ètò lónìí kẹ́nìbọ̀dì pé wà jáde káwá kò tiẹ̀. Nítorí ẹ̀ láà ṣe sọ̀rọ̀ ìtànjẹta, a sọ̀rọ̀ ìtànjẹrin. Orí ilé yẹn ìtàn pọ̀ ńbẹ̀, ilé bàbá pupa la máa ń pè ilé yẹn. Kábíyèsí. Agboolé yẹn dẹ̀ ti wà ńbẹ̀ tipẹ́ tó ti wó lápá kan tó wà lápá kan. ṣé ilé àwọn Yayi náà lè ṣì wà lórí ẹ̀? Bẹ́ẹ̀ ni ilé àwọn Yayi yẹn ni wọ́n ń pè ní ilé bàbá pupa. bàbá pupa ilé wọn yẹn wà ńbẹ̀ tó ti wó lápá kan tó wà lápá kan. Wọ́n á ní ọmọ ọdún mélòó lẹni tí ó ń sọ̀rọ̀ yìí, ìjẹ́ ṣó mọ nǹkan tí ó ń sọ. Ẹni tó bá ní nǹkan tí mò ń sọ kò rí bẹ́ẹ̀, kéèyàn kan wá quote me wrong lórí ọ̀rọ̀ 2009 sí 2026 tá a wà yìí. Bóyá ìkòkò ni mí ní 2009 ni àbí kòkó ni mí lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti ìdílé Yayi, ṣóòótọ́ ni olóyè ni wọ́n ń sọ ni, ṣókù díẹ̀ káàtó lolóyè ń sọ ni, àtẹ̀yin tẹ́ ẹ wà lágbègbè náà, torí mọ̀ páwọn tó wà lágbègbè yẹn náà máa mọ̀. Bàbá àní wá yín tì lágbára lọ, torí pé ẹni tí kò bá mọ ohun tó ń sọ kò ní máa mú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan lẹ̀. Ẹ ò gbà tẹ́ ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan pé ìlú tó ní ọjà tó púpọ̀ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí dárúkọ wọn, ẹ̀ ń dárúkọ àwọn èèyàn náà máa dárúkọ ní comment section. Bàbá, ní títí Lísàbí tí ó ń bọ̀ lọ́nà yìí sà, kí lẹ ní fún àwọn èèyàn, kí lẹ fẹ́ bá àwọn èèyàn sọ ní pàtó sà? Èmi ò ní ọ̀rọ̀ púpọ̀, nǹkan tí èmi kọ́ ni pé ẹjọ́ tó rọ Ọlọ́run wọ́n gba honourable wa senator wa, wọ́n gbà wọ́n láàyè lẹ́gbàá torí pọ̀ mọ́ lé ni. Gbogbo àwọn èèyàn ló ń jáde àwọn fẹ́ ṣe nǹkan fún Lísàbídé, àwọn fẹ́ ṣe nǹkan fún Lísàbídé, àti pé èèyàn kú tẹ̀ ní ilé ìyá kó má nílé bàbá. Àwọn honourable kan wà lénìí tó jẹ́ house of rep tó jẹ́ pé ilé ìyá wọn làwọn náà ti bá jáde. Adẹ́ni tó jáde ló bá Fẹ́mi Owódé tó jẹ́ pé Ẹ̀gbá ni bàbá tiẹ̀. Kọ́ fún Yayi náà láǹfààní kó ṣe dáadáa sílùú bàbá ìyá ẹ̀, kọ́ fún láǹfààní kó wálé, ọmọ Ẹ̀gbá ni àwa lè fi gbogbo ẹnu sọ. Ọ̀rọ̀ alé fún ni wọ́n ṣe níyẹ̀wò lọ́rọ̀ alé fún. Tí ò bá sí tòṣèlú ńbẹ̀. Tí ò bá sí pé ó ń ṣòṣèlú. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn òṣèlú àràbò pọ̀ nínú wọn, ihun tí wọn ò bá rí lọ́ máa ṣe kí ni lọ́ máa sọ. Ẹni tó ti wá 2009 ṣé ó gbé nǹkan kan ní Ogun State ni. Bàbá, ẹ jẹ́ ń tún yín láwọn ìbéèrè kan bí kí n wò bóyá ẹ tún máa rántí dá mi lóhùn tó dẹ̀ máa accurate pẹ̀lú tẹ́ ti sọ tẹ́lẹ̀. Ibo lẹ pé ilé bàbá ìyá Yayi? Ilé bàbá pupa ni, èyí ò nílé ìyá kó má nílé bàbá. Ààrẹ ni tó jẹ́ pé ìdílé ìyá ẹ̀ ló pọ̀ sí jù, kò pọ̀ sí ìdílé bàbá ẹ̀. Adẹ̀yẹ́ ni tó jẹ́ pé méjèèjì ló ń ṣe, ó pọ̀ sí ìdílé ìyá, ó pọ̀ sí ìdílé bàbá, kò fi kan kẹ́kan. Mo dẹ̀ mọ̀ pé àwọn bàbá wa nílùú Ẹ̀gbá wọ́n mọ òtítọ́, wọ́n ti gbà, but àwọn olóṣèlú yìí ni wọ́n lọ ń fọ́ múrú pọ̀ mọ́ ṣàpà. Òtítọ́ ó ń wálé, ní Lísàbídé kan tá a fẹ́ ṣe tí Yayi ò ní kópa ní ibẹ̀, ó máa kópa, financial support ni. Ó tẹ̀ mélòó tẹ́yìn ti fojú yín rí Yayi báyìí rí sà? Mo ti rí Yayi, kò ṣe nínú pósítà. Tí mo rí Yayi one on one, tí Yayi jókòó tí mo jókòó, kì í ṣe méjì báyìí. Agboolé yín tẹ́ sọ pé jọ pa ẹ̀yin àti Yayi yẹn papọ̀, ǹjẹ́ Yayi ti wá agboolé yín yẹn rí sà? Bẹ́ẹ̀ ni. Táwọn ará agboolé yín náà lè testify sí. Ìyẹn l'opportunity tí mo fi ráyè jókòó ti Yayi. Kábíyèsí. Èmi nìkan dẹ̀ kọ́ mo jókòó tíbẹ̀. Ẹ pọ̀. Àwọn tó jẹ́ bàbá wa wà ńbẹ̀, àwọn ìjọba tó lófin wọ́n jókòó tí wà ńbẹ̀. Ẹ̀ ń dápàrá ni àbí kí lẹ̀ ń ṣe? À sọ̀rọ̀ náà ni lórí ọ̀rọ̀ wọn ni wọ́n pè iná ni ó fà tá a fi jókòó. Mo jókòó síbẹ̀ wọ́n sọ fún mi, èmi àti Yayi àjọ fi ẹsẹ̀ kan ẹsẹ̀ báyìí, kò ṣe pé wọ́n ní wọ́n pé nílé balẹ̀ wa ni. Ìtẹ́ wá ń sọ yìí ṣé kìí ṣe pé bóyá iná ògbé ẹ fẹ́ kàmpéènì fún Yayi? Olóòtú bàbá, nǹkan tí mo mọ̀ òun ni mò ń sọ. Mo dẹ̀ mọ̀ pé tí fọ́nrán yìí bá kan honourable wa ní ọ̀dọ̀, wọ́n rí mi rí, mo rí wọn rí, wọn ò lè sọ pé wọn ò rí mi rí
nígbà tẹ́ jọjọ́ máa gbolé. nígbà tájọjọ́ mọ ìlú kan náà so kò ń ṣe òṣèlú lèmi fi mọ Yayi o tó bá ń sọ̀rọ̀ òṣèlú ó lápá ibi tèmi ṣe kí ni tí mo belong sí but lórí ọ̀rọ̀ fact òdodo ọ̀rọ̀ tí mo mọ̀ òun ni mo ṣe kí ni mò ń sọ èèyàn kì í nílé ìyá kó má nílé bàbá èèyàn kì í nílé bàbá kó má nílé ìyá so a lè dá méjèèjì a lè dánù gbogbo ẹ̀ ló ṣe kókó. oyè wo lẹ́lẹ́ jẹ ní Kẹ́ńtà Odùtólú yẹn sáré. èmi ni Òsìn Balógun Kẹ́ńtà Odùtólú. gbogbo ọmọ Abẹ́òkúta gbogbo ọmọ Ẹ̀gbá Òsìn Balógun Kẹ́ńtà Odùtólú ni wọ́n ń sọ̀rọ̀ yìí èmi ò lè sọ púpọ̀ sí mu ìṣọmọ agboolé wọn àwọn ni wọ́n sì ń sọ ọ̀rọ̀ agboolé wọn tó ń dùn lẹ́nu wọn mọ̀ràn ìmọ̀ràn yìí wọ́n ní Yayi tí gbogbo èèyàn ń sọ wọ́n lọ́mọ Ẹ̀gbá ni o ọmọ agboolé làwọn méjèèjì ọmọ Kẹ́ńtà Odùtólú ni mọ̀mọ́ pẹ́yìn tẹ́ ẹjọ́ lóye lórí ìkànnì yìí ẹ ti mọ ọ́fíìsì comment section òótọ́ ni bàbá olóyè ń sọ òsì ó kù díẹ̀ káàtó ní ètò wọn sọ kódà òsì ìlú Kẹ́ńtà Odùtólú wọ́n ní bí fọ́nrán yìí báyìí kan sẹ́nitọ́ Yayi lára wọ́n ní wọn ò gbọ́dọ̀ sọ pé àwọn ò mójú yìí. a ti jókòó rí a ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ mo sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ tó lórí ẹbí wọn wá lórí ìjókòó tí ò ṣe pé bóyá wọ́n wá kàǹpé òṣèlú àbí wọ́n bá ti òṣèlú wá ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ ọ̀rọ̀ ìlú ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹbí ọ̀tọ̀ ká má sọ̀rọ̀ jù Yayi ọmọ Odùtólú ni bàbá ìyá ẹ̀ tí Yayi dẹ̀ tó ti ṣe bẹ̀bẹ̀ o bọ̀ a fẹ́ kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ torí baálẹ̀ wa àti Yayi wọ́n jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán èmi Òsìn Balógun Kẹ́ńtà Odùtólú ohun tí n bá mọ̀ ń pa èèyàn mi ní sọ mi rò pé Ọlọ́run gan faramọ́ ká máa bà tèèyàn jẹ́ ohun tí yóò bá dẹ́ rí kó yé máa ṣe kí ni kó yé máa sọ ẹ̀sà gbogbo ohun tẹ́ ẹ wá ń sọ yìí ṣiṣẹ́ mọ̀ pé nígbà tí kíní bá ti bọ́ sórí ẹ̀rọ ayélujára àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa wádìí lọ́tún wádìí lọ́sì ìjẹ́ tí wọ́n bá lọ ṣèwádìí gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí sà nípa sẹ́nitọ́ Yayi agboolé kan náà lẹ́ti jọ wá o ọmọ Kẹ́ńtà Odùtólú jọ ẹni yín o bàbá ṣé wọ́n máa bá a bẹ́ẹ̀ ṣá kò ní di pé bóyá ọ̀rọ̀ àná padà di bá mi. ihun tèmi mọ̀ ni mò ń sọ olóòtú olórí ẹbí àwọn Yayi ló jẹ́ káwa mọ̀ Yayi family house àwọn Yayi dọ̀la ó dẹ̀ sì wà ń bẹ̀ òótọ́ wọn ṣe renovate ẹ̀ ni Yayi ló renovate ẹ̀ kò sí ẹbí tí ò ní lówó èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí bàbá tó bí mi ọmọ àgókò ni ọ̀nkù mi tó jẹ́ bí bàbá fún mi family house wa àwọn ló renovate ẹ̀ olówó ẹbí ẹni tó bá tayọ nínú ẹbí ó lè wà láti wá tún ilé ẹbí ṣe. nígbà tẹ́bí bá tiẹ̀ ti kún un lọ́wọ́. tẹ́bí bá ti kún un lọ́wọ́ so ohun tí mo mọ̀ ń pa Yayi ni mò ń sọ kò ṣe pé Yayi gbowó kan fún mi tí mo fi wá sí orí ètò kò ṣe pé ọ̀kan gbowó kan fún mi but ẹ jẹ́ nǹkan tá bá ní ẹ jẹ́ kó máa jọ wá lójú ẹ jẹ́ ká gbárùkù ti nǹkan wa kó má dìgbà tó bá bọ́ mọ́ wa lọ́wọ́. nǹkan yìí nǹkan wa ní tí wá lélẹ́yìí. ṣe rí ìdí tí ó jẹ́ kí n béèrè ọ̀rọ̀ Yayi ò ṣe Yayi nígbà tẹ́ gbẹ́nu lé ní àríyànjiyàn tó ṣẹlẹ̀ ní tòsí agboolé yín yẹn tẹ́yìn náà dẹ̀ wà ń bẹ̀ níjọ́ yẹn ṣe mọ̀ pé ẹ̀ ń sọ àwọn nǹkan kọ̀ọ̀kan mo á ní tí n bá pè ń wá sórí ètò ṣe máa wá kí lè sọ fún mi ẹni yẹn máa wà náà ìdí nìyẹn o olóyè tó jẹ́ kí n pè yín wá sórí ètò àwọn tí wọ́n jẹ́ ti mọ̀lẹ́bí Yayi àwọn náà mọ̀ wo fọ́nrán yìí eléyìí kì í ṣe àràbù bàbá àníwẹ̀yìn náà tì láṣẹ ọba mi Èdùmàrè àmọ̀ràn wo lẹ máa gba gbogbo ọmọ Ẹ̀gbá lápapọ̀ àti pé kíkí wo lẹ fẹ́ kí àwọn olóyè yín fún ti Iléṣà bíi tó ń bọ̀ ìsà. mo kí àwọn bàbá mi lápapọ̀ ní Kẹ́ńtà mo dẹ̀ kí àwọn bàbá mi nílùú Odùtólú náà ọdọọdún la máa wà o. àṣẹ. àní pọdún jẹ o. àmín ẹ̀ ní pẹ̀dí náà o. àní pẹ̀dí. àmín. ìwòye ọdún tó ń bọ̀ ìlú Ẹ̀gbá á tutù gbòòrò jù báyìí lọ lágbára Ọlọ́run. àṣẹ. àwọn bá wa náà á pẹ́ fún wa o. àṣẹ o. ó títí Lísàbí tí à ń gbégbèsè pa fẹ́ ṣe á dé bá gbogbo aláyọ̀ àti àlàáfíà á dé bá wa ní ti dáadáa. mo tẹ̀ dúpẹ́ láwọn bàbá mi wọ́n ṣe bẹbẹ nítorí pé ìfọwọ́sowọ́pọ̀ yẹn ó kọjá bẹ́ẹ̀ kó túbọ̀ àwọn tó wà ní diaspora kó túbọ̀ fún wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá wa kó túbọ̀ máa lọ sí òkè ìlú Ẹ̀gbá á túbọ̀ máa gbòòrò. àṣẹ. lẹ́ẹ̀kan sí ẹ bá mi dá orúkọ yín fún gbogbo èèyàn tó ń gbọ́ yín tó dẹ̀ ń wò yín látàárọ̀ sà. orúkọ tèmi ni Alhaji Kamil Showami tí mo jẹ́ Òsìn Balógun Kẹ́ńtà Odùtólú. bàbá tí ń bá tún lórí ọ̀fẹ́ àti pè yín
lórí awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ Yayi ò ṣe Yayi níjọ́ míì nígbà míì tó ló ṣeé ṣe ká tó rẹ́nìkan tó máa bọ́ síta pé má nìyẹn ọmọ ohun tó ń sọ ǹjẹ́ mọ̀ dá wa lóhùn sá. Tí òtítọ́ àti irọ́ bá lọ sọ́jà irọ́ lè kọ́kọ́ máa ta but mo believe pé òtítọ́ ló máa lékè. ṣe bí awuyewuye tẹ́ ẹ náà gbọ́ lọ́jọ́ kìíní àná tẹ́ ẹ dẹ̀ tún gbọ́ náà lẹ fi pè mí tí mo fi wá síbí báyìí lẹ́nu dájúdájú tẹ́ ẹ bá ń pè mí Ọlọ́run á sì jẹ́ ká máa wà tẹ́ ẹ bá ń pè mí màá máa dá yín lóhùn kábíyèsí sá torí nǹkan tí mo mọ̀ ni mo ṣe kí ni lẹ́ ń sọ.